Hello, everyone. Welcome to Tony Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments. Thank you for your like. And if you're a new subscriber here, please don't forget to hit the subscribe button so that you don't miss out on our videos. Yes, let's dive into this. Today's video is going to be right now. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. General hospital gan máa gbé camera lọ́wọ́ yìí because ó wà important. Landlord gan ló jẹ́ káwọn èèyàn mọ̀ pé ó kú, òun ló rí ló gba number ló pè. Now, wọ́n ní ọmọ yẹn pé ìyá àbèjì wà ní hospital for 3 weeks. Ìgbà tó kú, ó sick, ó sick. General hospital náà gbé lọ. Àwọn bóyá wọ́n rò pé bí àgbà tí ò sówó, mi wá mọ̀ bóyá general hospital ti ṣe bẹ́ẹ̀ ṣe tí èèyàn bá kú. Ẹ̀yin fúnra ara yín lẹ máa gbéyàn lọ, ẹ máa ìjọba ń bọ̀ wá kó yín. Pé ẹ̀yin fúnra ara téèyàn jẹ́ pé èèyàn ló gbéyàn wá síbẹ̀. Ẹni yẹn wá kú, ẹ̀yin fúnra ara yín lẹ wá gbé ẹni yẹn lọ sí mọ́ṣúárì. Ẹ gbé kámẹ́rà. General hospital gan máa gbé kámẹ́rà. Because tẹ́ bá jẹ́ pé general hospital ó dẹ̀ sọ nǹkan kan, ó ní wọn ò ṣe test, wọn ò ṣe nǹkan kan. Wọn ò ṣe any test fún. Wọn ò ṣe nǹkan kan. Bí àkọ́tọ́ mí ni pé wọn kan tó dàbí kò tí bọ̀dá yẹn fẹ́ sọ. Sí bó bá yé mi dáadáa o. Wípé wọn ò ṣe test, wọn ò mọkú tó pa kan tó gbé bàbá àbèjì lọ tì í mọ́lé. Ikọ́ tó fẹ́ sọ nìyẹn. Mi mo guess pé àárín yẹn kan tó fẹ́ sọ nìyẹn. Ṣé mo bóyá pressure yẹn ti pọ̀ jù ẹ mọ̀ kí wọ́n tó gbé yan kò easy kí wọ́n gbé camera síwájú kan gbé paper sí yan lẹ́gbẹ̀ẹ́ kò easy àbí kan ní kó ro kò easy. Mo believe èmi rò bẹ́ẹ̀ ni o ẹ̀gbọ́n mi. Ẹ tún padà ẹ yànnà náà ẹ because tí ẹ bá rẹ̀ family yín ni àwa akọ̀jẹ́ kíní ni ó sì yé yín family yín ni because ìgbà tí ẹ̀ ń stressing pé hospital ló kú sí kò ń ṣe bus stop mọ́ tó jẹ́ pé nígbà tí ẹ̀gbọ́n bàbá mi débẹ̀ tó kí gan tó ní ọtí kíníkan tó lọ bínú mú ọlọ́pàá fún pa ṣé o rò pé kò léèyàn ni olówó kò ń gbé lọ́bọ̀sọ̀ ó dákẹ́ sí mọ́tò ó gbé lọ now ẹ̀yin tí wá jáde sí pé general hospital ló kú sí ó sì kì fún 3 weeks ni so landlord náà wọ́n máa padà wá sọ̀rọ̀ pé okay báyìí ló ṣe jẹ́ pé ọmọ olè ló sì kì fún ọmọ olè lẹ́gbẹ́ kòǹbí ọmọ tẹ́ gbé 8,000 ní bàbá lòun yá yín na ẹbí àkọ́sọ́ fẹ́ sọ ni pé wọ́n sọ pé wọn ò ṣe tẹ̀sán ṣe kankan àbábẹ́jì wà nínú ibi tó wà bí àkọ́sọ́ fẹ́ sọ ni pé wọn ò wá ikú tó bí àbí autopsy àbí kan tó náà máa ń ṣe ó ti yé yín bóyá àkọ́tọ́ fẹ́ sọ nìyẹn report and doctor report if she die in the hospital or bus stop so general hospital náà ẹ máa gbé kámẹ́rà o because ọ̀dọ́ yín bí náà ẹ jẹ́ ká tún gbọ́ ẹ̀yin fún ẹ̀yin tẹ̀sí ṣe enjoy so that ó máa yé wa dáadáa ó jẹ́ kó yé wa ẹ tún bá wa jáde padà because ọ̀la ló máa tún pé 6 days ṣan pàtì yẹn tọ́la sí bẹ̀rẹ̀ pé 5 days lè ní báyìí wọ́n lè ṣì wà ń bẹ̀ torí pé mo rí pé gbogbo gbèsè tẹ̀ ń gbé ni pé kí wọ́n release bàbá àbèjì yes why tó fi ní release wọn ó yẹ kó lọ show kó lọ mọ́ ọ̀nù ìyàwó ẹ̀ náà ọ̀hún méjèèjì ni àní jọrí kó bàbá àbèjì wọn ṣó ti yé yín ṣùgbọ́n ẹ jẹ́ kó yé wa dáadáa ẹ ń gbé kinní yẹn pọ̀ àwọn ní pé ó kú sí bàbá àbèjì náà ló kú sí bus stop nàpẹ́ ẹ bó ti kú nìyẹn ó ti kú nísìnyí wá sọ pé general hospital ló kú sí ní Ifọ̀ sọ wọn yẹn máa lọ sí Ifọ̀ yẹn mo ní wọn jẹ ẹni ẹ máa gbọ́ kó má dẹ̀ pẹ́nu mi ló ti wá because ẹ máa gbọ́. ìyàwó ẹ̀ sick fún bí 3 weeks wọ́n dẹ̀ ń tọ́jú ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ hospital ló kú sí. wọ́n ní ìyàwó ẹ̀ ìyá àbèjì sick fún 3 weeks wọ́n dẹ̀ ń tọ́jú ẹ̀ ó yá bàbá mi. general hospital Ifọ̀ general hospital tó wà ní Ṣàngó ibẹ̀ ni ó kú sí mọ́ṣúárì ibẹ̀ ló wà wọn ò tí ì sin ó wà níbẹ̀ wọn ò ṣe test wọn ò ṣe anything bí wọn ṣe ẹni tó fẹ́yàwó ẹ̀ á dẹ̀ pa èèyàn tó gbé pé ẹ lè gbé wọn kó lẹ́gbẹ̀ẹ́ ara wọn tẹ́ bá gbé wọn kó lẹ́gbẹ̀ẹ́ ara wọn for 2 days ẹ̀yin tẹ́ gbé wọn kó ẹ máa jẹ̀bi àwọn pípé dẹ̀ sọ pé kán lọ tì wọ́n lé èmi ló pé ijọ́ 5 ní police station Ifọ̀ police station ibẹ̀ ló wà láti bí 5 days ó dá ọmọ 4 sílẹ̀ ọmọ kéékèèké ó dá wọn sílẹ̀ ẹ ti mọ́lé ìyá àwọn ọmọ yẹn ti kú ó wà ní Ṣàngó ẹran bàbá ẹran lẹ́wọ̀n
pé fẹ́ fi kọ́ ẹni ẹlẹ́ni lẹ́sẹ̀ ẹni tí ò mọ́wọ́ tí ò mẹ́rin ẹni tó ràn wọ́n lọ́wọ́ ẹ gbà wọ́n kò lọ́wọ́ wọn owó wọn tó gbà tí Jókòtadé gbà fún wọn ọwọ́ yín ló wà 500,000. mistake táwọn gbogbo family yìí ṣe ni pé a ní ẹyọ wọn tó wà lórí ayélujára kú ń bẹ ẹ bá fẹ́ wájọ sí ẹ fèsì general báyìí àwọn èèyàn ẹ yọ pé èèyàn kan ràn lọ́wọ́ èèyàn kan jagbà èèyàn kan àdìmísọ fún yín pé a ti kó lórí yẹn ẹ fèsì àwọn family tẹ fẹ́ fèsì báyìí because tẹ bá ṣì sọ pé ẹnìkan jagbà ẹnìkan ràn lọ́wọ́ ẹnìkan ṣe kíni ẹ ní débẹ̀. lọ́wọ́ síbí ọlọ́wọ́ síbí ló kó 500,000 ẹ dání ẹ sọ pé ẹ̀yin lálágbára. 500,000 àti ọdún wo sọdún wo ìyókù a ní gbogbo yẹn kọ bí àbúrò yìí ṣe máa kú òun bẹ́ẹ̀ yẹn ló yẹ kẹsàn ikọ́ tó ṣẹlẹ̀ ẹ ti sọ sí pé ó sì kì fún 3 weeks hospital ló kú sí general hospital ṣé ìfọ̀lẹ́ pé ìfọ̀ Ṣàngó. lágbára ju ọlọ́run bá lọ́ba tó lágbára jù wàláì tí ìdájọ́ ọlọ́run bá máa dé ẹ ní nígbàgbọ́ ẹ máa rí ojú báyìí lọ ni ẹ ṣe ń ṣàìn lẹ́nu bẹ̀tọ́ ọlọ́run ọba lọ́ba lágbára èní ló di ọjọ́ karùn-ún ló di 5 days tí ọmọ yẹn ti wà nínú prison tó ti wà nínú cell ní kíní bẹ́ẹ̀ ní Ifọ̀ èní ló di 5 days tọmọ yẹn ti wà ní Ifọ̀ ẹ̀yin dẹ̀ sùn sínú ilé yín àwọn ọmọ kéékèèké ó dà wọ́n lẹ̀ àwọn ọmọ yẹn ò rí ìyá wọn wọn ò tún rí bàbá wọn ẹ̀yin náà ní ẹgbẹ́ ọmọ yẹn lẹ́gbẹ́ ìyá wọn ẹgbẹ́ lọ sọ́sítù ní bí ọdún kan àbọ̀ sẹ́yìn ẹgbẹ́ ìyá wọn ẹgbẹ́ lọ sí Yàbá ẹ lọ gún ìyá wọn ní abẹ́rẹ́ ní ọsítù kan ní Yàbá ń bẹ̀ tọ́másì débẹ̀ wọ́n yìí máa bá fáìlì ọmọ ìyá yẹn fáìlì Folúṣọ́ Àṣìmíyù níbẹ̀ tẹ́gun ní abẹ́rẹ́ kò dẹ̀ síbẹ̀ ibẹ̀ ṣe ibi ọsítù yẹn gangan ibẹ̀ lẹ ti ṣe interview fún ọkọ àtìyàwó wọn tẹ́ni pé kọ́ máa bú ẹnìkan bẹ̀ tẹ́ni pé kọ́ lọ́ máa bú Dorcas níbẹ̀ àwọn tó ń ràn wọ́n lọ́wọ́ àwọn fún wọn nílé tó ń gbé nífọ̀ wọ́n ràn wọ́n lọ́wọ́ àwọn fún wọn. ó ní ilé tí wọ́n ń gbé nífọ̀ Dorcas ló fún wọn ilé tí wọ́n ń gbé ní Ifọ̀ Dorcas ló fún wọn pẹ̀lú 120,000 every month. ìyẹn náà tóbi o kí náà ní ṣe. 500,000 wọ́n ra fóònù wọn ṣe jíjẹ mímu fún wọn wọ́n tún gbóúnjẹ fún wọn ní every month wọ́n fún wọn ní 120,000 every month. 120,000 every month lẹ́yìn ilé tẹ́rí tó ń gbà fún wọn nífọ̀ yẹn tó ń gbé yẹn wọ́n gbà fún wọn wọ́n gbóúnjẹ fún wọn wọ́n tún fún wọn ní 120,000 ní every month. ẹ̀yin ò rí kankan ṣe ń bẹ̀ àfi kẹ́ rán wọn lẹ́wọ̀n ẹ̀yin náà lẹ́rán bàbá àbèjì lẹ́wọ̀n ní pàǹtí ẹ̀yin Àbíkẹ́ Jagaban. ọ̀rọ̀ yìí wá dàbí pé ó wá sósì gbogbo wa lẹ́nu báyìí àbí kò sósì wa lẹ́nu kọ́ tí mo ibi state mo kọ̀ tí ó kàn ṣe mí báyìí ni pé ó dà kó ti gbọ́ ọmọ yẹn kú mẹ́ ṣòro àwọn ọmọ ékeré tó gbé wà yẹn ọmọ abájú jẹjọ́ tó rí Ọlọ́run bá mi gbé wọn kó lórí ọ̀dọ̀ ẹ̀ àwọn ọmọ yẹn sì kéré jù kọ́ máa wá fèsì kínní lọ ilé tí mo bá mi mọ̀ bí voice ẹ̀ wà bẹ́ẹ̀ mo bá fi ilé yẹn wọ̀nyí ilé tó ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. If you can see a file of the injection, why do we not see the file when the what happened to the first flat was shown? Torí kò yé mi báyìí pé ọ̀rọ̀ yẹn ti wá sú ó ti wá torí thank God kó ti bá mi gbọ́ ọmọ yẹn kú ńbẹ̀ torí àwọn ọmọ yẹn kékeré yẹn wọ́n ń ṣe ọmọ tó yàn ń gbé wá síbẹ̀ orí ayélujára àwọn ọmọ yẹn sì kéré jù kẹ́ blọ́ọ̀gì wọn kó tẹ́ fẹ́ ṣe ẹ̀rẹ́ kọ́ àwọn èèyàn rí yín lọ ẹgbọ́n ọmọ yẹn kú ńbẹ̀ má gbé àwọn ọmọ yẹn sí kámẹ́rà kò sí kan tó àwọn ọmọ yẹn lè sọ ẹ lè jẹ́ kán lo ohùn kẹ́ lo voice wọn torí àwọn ọmọ yẹn ni ìyá màmá àbèjì sí ìkíní o ọ̀pá o mo gbọ́ so now ẹ jẹ́ ká gbọ́ ẹ̀gbọ́n bàbá àbèjì náà mi bá dẹ̀ yà ṣó sista Jókòtadé ó níbi kan náà tọ́wọ́n náà sọ̀rọ̀ bọ̀ mi bá yà ṣó wọn kan ẹ jẹ́ ká gbọ́ ẹ̀gbọ́n bàbá àbèjì because ètò kan yóò kàn wàhálà ló kàn wọn ẹ ká yá ẹṣọ ẹ̀gbọ́n bàbá àbèjì so ọ̀rọ̀ ti wá dójú ẹ̀ báyìí
na show off ọ̀rọ̀ tí wá jójú ẹ̀ báyìí wọ́n ní hospital ní bàbá àbèjì tún kú sí kò ṣe ní mọ́tò kò ṣe ní bus stop mọ́ o kò ṣe ní mọ́tò kò ṣe ní bus stop mọ́ o so ẹ̀yin ẹbí bàbá àbèjì mi mọ̀ bí ṣe fẹ́ mo fẹ́ wo show kan mo fẹ́ play show kan so kí n tó play kí n wo bí ẹnìyẹn ṣe sọ̀rọ̀ tó bá yẹ pé òun ẹnìyẹn ò síbẹ̀ ẹ̀yin ẹbí bàbá àbèjì ìyá àbèjì ẹ̀gbọ́n bàbá àbèjì ìyẹn jáde pé ẹgbẹ́ ọmọ bus stop lẹ́lọ́mọ kú sí now àwọn ti jáde sí pọ́ ọmọ òkú sí bus stop wọn báyìí wọ́n lọ́mọ òkú sí bus stop wọn. The truth is ọlọ́run because nísìnyí wọ́n pa ọ bàbá àbèjì gangan fúnra rẹ̀ ṣe bí ẹ̀gbọ́n ẹ jẹ́ kí n play ohun ẹ̀gbọ́n bàbá àbèjì. Now ẹ jẹ́ n play ohun ẹ̀gbọ́n ìyá àbèjì ẹ jẹ́ n play ndà láìpẹ́ ọ̀dà èjì ni mo ti rí àbíkẹ́ mi ì mọ nǹkan tó wá dé mi kì í rí show yìí àfi tí n bá ṣẹ̀ṣẹ̀ máa lọ máa play bá ṣẹ̀ṣẹ̀ máa wà. dá pé another one tún lélẹ̀ àbóhùn lélẹ̀. kó tún lọ tì mọ́lé ní Ifọ̀ nítorí pé ẹ fẹ́ kó àwọn ọmọ bèjì ẹ fẹ́ kó wọn àmọ́ ẹ fẹ́ kó àwọn ọmọ bèjì yẹn ṣe ẹ̀rọ ọmọ Nàìjíríà ìgbà wa ẹjọ́ o. ọmọ Nàìjíríà wọ́n rẹ́dì láti gbà yín. ẹgbẹ́ wọn kú ẹ máa jẹ̀bi àwọn pípín dẹ̀ sọ pé kọ́ lọ tí wọ́n. ọmọ Nàìjíríà rẹ́dì láti gbà yín ní kẹ́ gbára yín. ǹdọ́ o mo fẹ́ mú ṣó ẹ̀gbọ́n ìyá àbèjì wá kí ló dé tí mi fi ń rí mi sábà ń rí péjì ẹ̀yìn mi mọ́ wà ní ẹ̀ṣẹ̀ máa ń lọ sórí péjì mi lọ mú kíní mi jáde ẹ jẹ́ n play ẹ jẹ́ n wo ọ̀dọ̀ ẹnì yìí. ẹ wọ́n sọ pé ẹ gbé lọ hospital ẹ̀ ń tọ́jú Ó yá. hospital report dàpẹ́ tọ́jú ọmọ ìwé oògùn táwọn fún yín dàpẹ́ rà tẹ́ ẹ fi tọ́jú ẹ̀ lè ṣe nǹkan kan bẹ́ẹ̀ mú nǹkan kan jáde kò sí evidence kò sí nǹkan ó wá jáde nísìn wọ́n sọ pé ìyá yín ti kú bàbá ṣé bàbá yín tó Ó ní ìyá yín ti kú kò lè pélé tiwa nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ wọ́n ò mọ àbí wò lọ ọ̀dọ̀ àbúrò rẹ̀ ò rí bá àbúrò mi ṣe rí ò wá nọ́mbà wa ò lè pè wá ńgbà náà ò lè sọ fún wọn pé òkè o ẹja pa àwọn fámìlì ọmọ yìí o òkè ẹ̀ mọ́ pẹ́ o ẹni tó gbá àbúrò mi lọ lélẹ̀ yìí o ààyè láfa fún yín náà kò sí nǹkan tó mú àlàáfíà ló wà nígbà tá a fa fún yín tọmọtọmọ ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbé àtàn èmi ń bọ̀ látòjú di Ìbàdàn ó dọ̀kun mú mi pẹ̀lú fẹ́ẹ̀sì tẹ́mi àtàwọn ẹ̀gbọ́n mi. àlejò ni ẹni lọ́sọ̀dẹ̀ nìyẹn o. ẹ̀yin tẹ́ ń gbà tán dúró kájọ sọ̀rọ̀ ẹ lọ́jọ́ ẹ wá ń pè ẹ́ ó dára ọ̀la àwọn àti lọ ẹ̀mí kan bí wọ́n máa jẹ ẹ̀jẹ̀ kódà táwa bá yọjú gan táwa gbọ́ gan ẹ kàn lọ ẹ lọ bò mọ́bì kan ẹ fẹ́ ṣe lóko òrùngbà tẹ́ ti jọ nǹkan tẹ́ fẹ́ yọ láàrẹ̀ tẹ́ ti lò tán èmi fẹ́ kúlẹ̀kúlẹ̀ bí àbúrò mi ṣe kú ìdí tó fi kú báwo ló ṣe kú èmi fẹ́ mọ̀ bóyá ẹ drag ẹni tó lò jáde ni o bóyá ẹjọ́ bóyá ìjẹ aṣọ àfọwọ́sowọ́pọ̀ yìí nígbà kan bá gbé àbá àbèjì débi tó yẹ kó dé yóò jẹ́wọ́ nǹkan tó fàbúrò mi ṣe tí ò bá ti jẹ́wọ́ kó sọ̀rọ̀ lórí ẹ̀ kó sọ́mọ́ àfẹ́ tó bá fẹ́ jẹ́ kí irú tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ ló dájọ́ síbi tí ò bá yẹ kó dájọ́ sí o èmi fẹ́ evidence ẹ bá ti provide evidence fún mi kò sí wàhálà. so ṣe rí ọ̀rọ̀ yẹn sìn ni pé àwọn gan ti wà how long will all this like come to Ọlọ́run before you know that nobody can hide behind a case season film with Ọlọ́run because nísìnyí ẹ̀gbọ́n sọ pé kẹ́ gbé ọmọ jáde àyín sọ pé àbí wetin we dey call where were you when your sister was living in this dump house ẹ̀yin sọ pé kínní ọ̀rọ̀ wọn wá sú mi báyìí o. Ifọ̀ police station. on this Ṣẹ́gun no do. ó dá ọmọ mẹ́rin sílẹ̀ ọmọ kéékèèké ó dá wọn sílẹ̀ ẹ ti mọ́lé ìyá àwọn ọmọ yẹn ti kú ó wà ní Ṣàngó
ẹran bàbá ẹran lẹ́wọ̀n. Kò tí ì ṣẹ̀wọ̀n ló wà, police custody ló wà. Ẹni tí ò mọ́wọ́ tí ò mẹ́rẹ̀ tó ń ràn wọ́n lọ́wọ́ ẹ gbà wọ́n kò lọ wọn. Owó wọn tó gbà tí Jókòtadé gbà fún wọn ọwọ́ yín ló wà 500,000 ìyẹn wà lọ́wọ́ Síbí. Ọlọ́wọ́ Síbí ló kó 500,000 yẹn dání. Ẹ sọ pé ẹ̀yin lálágbára Ọlọ́run ọba tó lágbára jù. Ṣé nìkan tó gbé kinní jáde ẹ̀wọ̀n yẹn mọ̀? Wọ́n ṣe láti fẹ́ béèrè bàbá Ìbejì. So ẹ̀gbọ́n bàbá Ìbejì ṣe wọ́n kóhun ló arrest bàbá Ìbejì. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí ìjọba ò kí ń ṣe kinní complainant ó wà ń bẹ̀ ò sí bẹ̀ wọ́n máa release ẹni yẹn. But in this case ó dàbí manslaughter àbí murder something like that ni pé kí ló pa yín àbúrò mi ni. So ìkan tó bá ti mú ọ̀rọ̀ ikú dání ìjọba ò kí fi ṣeré lọ́wọ́ ìmọ̀ ṣó ti yé yín kò kí ń ṣe pé alágbára nǹkan wọn ìjọba tẹ̀dẹ̀ ń wò yìí wọ́n ń wo social media ṣe rí based on nǹkan tí àwọn èèyàn bá ń sọ lọ́tún lọ́sì èmi sọ fún yín pé wọ́n ń wò wá mo sọ fún yín gbà tí kéèsì ọ̀rọ̀ ọmọgọ̀ tó ná tọwọ́ bòun lábẹ́ ò tọwọ́ bòun lábẹ́ tí mo pe alágbọ̀n tó ní ẹni ó ní àmọ̀rí làkọ́ṣà mọ̀ gangan máa pẹ̀ láyọ̀ náà pè mí láyọ̀ so she believe lórí ọ̀wọ́n tó wá ó ní gbogbo ẹ̀ láàrin wo ṣé bó ṣe pariwo kò ń ṣe pé àwọn ò rí bí tí fẹ́ wá tèmi nìkan mo rí ìjà ìyá mi Princess Florence Jayọ̀bá mo rí màmí kò ń ṣe pé wọn ò rí ó láwọn rí mo ló lè tọ́ bọ̀ wọ́n di àwọn blogger ó ní gbọ́ ní tí tó bá débi ṣùṣù fùlà ok ẹ máa wo ọ̀rọ̀ tí mo sọ nígbà sísá bó ṣe ń lọ ṣàǹgó tó bá pé mo purọ́ bó ṣe máa já mi nìyẹn mo sọ fún yín pé nǹkan tí bá ti rí tí bá ti mọ̀ ní máa sọ èyí tí mo bá ti mọ̀ mo ò ní sọ nǹkan tí bá ti mọ̀ òun ni máa sọ èyí tí mo bá ti mọ̀ mo ò ní sọ ìgbà tí mo pè wọ́n nǹkan tán sọ́njọ́ ṣèrò páàkì wo everybody dá máa wò yín ìdí ṣòyìn bá já sọ́wọ́ wa ìjọ yẹn tí mo fi mọ̀ kan tiẹ̀ wò mí ìgbà tí ọ̀rọ̀ ọmọ yẹn wà ní alágbọ̀n tí mo wà nẹ́jà tí mo ṣe wọ́n dìde pè mí pé ó ṣe máa bọ̀ lálágbọ̀n kó wá bá wọn ṣe bá rí ẹ pé òun ṣe ṣò yẹn mo rí ẹ bọ̀dá mi ẹni mo rò pé ó fẹ́ wà ní mo nígbà tí èmi máa kàn ṣe tèmi lórí ibẹ̀ yẹn máa ní gbogbo bẹ́ẹ̀ ṣe rí tí mò ń gba kíní yẹn gbà ibẹ̀ yẹn ni mo ti gba ọgbẹ́ máa bèrè báwo ni mo ṣe mọ̀ pọ̀ mọ̀ yẹn wà ń bẹ̀ gọ̀gọ̀gọ̀ táwọn èèyàn ní kò sí òun ló wà ń bẹ̀ ó wà ń VIP to arrest bàbá Ìbejì bẹ́ẹ̀ ni ká ló lọ lọ́jọ́ yẹn wọ́n wo gbogbo everybody based on ọ̀hún ẹ̀wọ̀n wọn mọ blogger wọn mọ onírọ́ wọn mọ ẹni tó máa ń sòtán wọn mọ ẹni ọmọ onírọ́ wọn mọ tọ́ bá jọ fi ń jà tọ́ bá ti ń jà wọn mọ̀ pé eléyìí fi ń jà ni wọ́n máa ń tọ́ pé àwọn eléyìí ń jà ni náà so kí ló mo fẹ́ expect kí lè sọ kí ló mo expect kí lè sọ so ti yẹ ẹ̀wọ̀n kí fọ́ ìgbà tí kí ni ìṣẹ̀lẹ̀ ẹ má fi jà wọ́n láì máa fẹ́ máa rójú tì nígbà tí wọ́n pè tí bàbá sọ pé ó yá 8,000 àbí bàbá lánàá ló máa gbé kámẹ́rà ó yá 8,000 òun náà dẹ̀ jiyàn lálẹ́ ọjọ́ yẹn ṣebí kan tó bí Ṣẹ́gun nínú tó fi lọ bínú mu nìyẹn tá ṣé ìran ló kú ni ó dẹ̀ lẹ́ ó ti gbé lọ sí mọ́ṣáì lọ wò ní mọ́ṣáárì bẹ́ẹ̀ ṣebí kan tó bí wọ́n bọ̀ ṣebí kan tó bí Ṣẹ́gun nínú nìyẹn pé now ṣebí kan tó bí nínú nìyẹn pé wọ́n jẹ pizza ẹ rántí nǹkan tó bí Ṣẹ́gun nínú nìyẹn tó ń pè jókòó àbúrò mi dà oníyẹ ó ti wà wọ́n ṣọ́ra ló ti kú àtàn tó sì kì láti ẹjọ́ ẹ̀ níbo lẹ́wà jẹ́ kí lọ sí mọ́ṣúárì ló ṣe bínú pé tí ó mọ nǹkan tó ń ṣe sá ilé kó láàrin wọn ní ọmọ ọlọ́pàá ẹmẹ́ni yìí tí ó bá jẹ́ pé àwọn ọlọ́pàá yẹn láti jẹta yẹn wọ́n ṣe investigation pé bóyá general hospital ló kú sí hello bí ti gbé speaker ẹ̀ka sàn orí ètò lẹ́wà hello orí ètò lẹ́wà ẹ̀ka sàn. ok ẹ̀ka sàn ẹ jọ̀ọ́ nǹkan tí èmi fẹ́ béèrè ní ọwọ́ àwọn tó ń sọ̀rọ̀ ni wípé ẹ bá wa béèrè lọ́wọ́ wọn wípé bàbá tí ó sọ̀rọ̀ tó sọ wípé wọ́n gbé ìyá Ìbejì lọ sí hospital yẹn kí wọ́n mú máa yẹn pẹ̀lú bàbá landlord wọn kí wọ́n jọ dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọn
kán wá jọ sọ àti bàbá àbèjì bóyá lóòótọ́ wọ́n gbé woman yẹn lọ sí hospital 3 weeks ló lò ní hospital lóòótọ́ tàbí bàbá láńlọ́ọ̀dù ló fún bàbá àbèjì ní owó tí wọ́n fi gbé ìyá bá ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n máa ṣègbésẹ̀ yẹn bẹ́ẹ̀ ni wọ́n máa gbé ìgbésẹ̀ yẹn. ẹ jẹ́ kí ó yé wa ẹ jẹ́ kó yé wa because táwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń takora wọn yìí ó yẹ kó dúró tira wọn ká lè mú òótọ́. ok ma ok wọ́n máa gbé ìgbésẹ̀ yẹn òun náà wò wá wọ́n máa gbé ìgbésẹ̀ yẹn pé ẹ̀gbọ́n bàbá àbèjì ó sọ nǹkan kan ó ní bàbá ó máa lọ síbẹ̀ láti lọ ṣe fídíò pẹ̀lú ẹ̀gbọ́n torí ọwọ́ pé owó wa máa ṣe máa send fídíò yìí sẹ̀ ń bọ̀ díẹ̀ sọ̀kọ́ tó máa tèmi náà fẹ́ kó ṣe tó máa bá wa ṣe sórí ibi tó kú sí láńlọ́ọ̀dù bẹ̀ yẹn tẹ́ mọ̀ ó máa lọ síbẹ̀ bàbá wọ́n ní ẹ sọ pé ọwọ́ yín ni wọ́n ti ya 8,000 ó sọ pé inú bus stop mọ́tò ló kú sí òun dẹ̀ ti gbé lọ sí mọ́ṣúárì ẹ sọ nǹkan tẹ́ ẹ mọ̀ ń bẹ̀ bàbá náà ò ní fẹ́ parọ́ tó ti mọ̀ kú ti dọ́rọ̀ àrẹ jálè bàbá gan máa gbé kámẹ́rà torí nǹkan tó bí bàbá àbèjì gan wàá gíw lọ́jọ́ yẹn pé kò ṣe inú mọ́tò náà bàbá ní alẹ́ ọjọ́ ìṣẹ́bí kan tó bí Ṣẹ́gun nínú nìyẹn tó fi ní ẹ máa gbọ́ sí ọ̀rọ̀ ṣá ẹran ló kú ni tó sọ pé ó ti lọ sọ́nù nǹkan tó bí Ṣẹ́gun nínú yẹn kò yẹ pé Ṣẹ́gun dédé bínú ẹ̀wọ̀n tó sọ pé wọ́n ti bribe kí náà bribe ṣe bẹ́ẹ̀ ṣéyàn ẹdìyẹ ló kú ni mọ́tẹ́ ẹdìyẹ gan ẹ máa wá nǹkan tó bí Ṣẹ́gun nínú nìyẹn náà pé àbúrò mi dà olówó ti kú ó ti lọ sí mọ́ṣúárì ṣebí ọ̀dọ̀ ibẹ̀ yẹn náà wà ilé yẹn náà lọ náà fídíò ẹ jẹ́ kí n wá fídíò yẹn ẹ jẹ́ kí n ní kàn send fídíò yẹn sí mi ta ló máa send fídíò yẹn sí mi o fídíò bí tí wọ́n ti lọ sínú yàrá bó mo ti rí fídíò yẹn o ọwọ́ ta mo ti rí ọwọ́ ta ni mo ti rí fídíò yẹn ṣé kò ṣọ̀dọ̀ straight from the heart lọ́ta mo ti rí fídíò yẹn náà fídíò bí tí baba landlord àti àwọn tó fi ní ẹwọ́ bí tábúrò mi gbé o ẹwọ́ tábúrò mi kú só wà o ẹwọ́ aṣọ àbúrò mi bàbá láńlọ́ọ̀dù yẹn wà ń bẹ̀ náà àwọn èèyàn dẹ̀ ń béèrè ọ̀rọ̀ bàbá yẹn lọ́jọ́ yẹn bàbá yẹn ń sọ̀rọ̀ lọ́jọ́ yẹn náà bó mo ti rí fídíò yẹn jẹ́ o bóyá nìyí máa ní orí bí ni mo ti lè èjì ṣé orí kíní wọn ni àbí dàpọ̀ orí kíní èjì mo ti rí mo rí fídíò yẹn èèyàn tẹ̀ ń béèrè fídíò yẹn mi ò mú nífẹ̀ẹ́. Mi mọ orí ibi tí ìwọ má dùn sórí pé mi o agbẹ́dẹ̀ ti show us on our show on our show mi dẹ̀ wá mi bá dẹ̀ ti kọ́ tibẹ̀ mi kọ́ tibẹ̀ yẹn ó máa mi mọ ká ní mo máa wà sí o tí I thought you are there that how come you are not orí show yẹn fún ẹni tó fẹ́ question tẹ̀ bèrè yìí sìn orí ibẹ̀ yẹn ó lọ sí Ṣẹ́gun tó jẹ́ ẹ̀gbọ́n ìyá àbèjì Folúṣọ́ ẹ̀gbọ́n ìyá àbèjì ṣá ó lọ síbẹ̀ lọ́jọ́ yẹn wọ́n fídíò wọn kámẹ́rà tó bá jẹ́ kí bàbá yẹn purọ́ ọjọ́ yẹn àwọn èèyàn gan bèèrè nínú fídíò ẹnìkan sọ pé ẹ lọ wo fídíò yẹn dáadáa ẹnìkan dáhùn ó sọ pé ṣówó ló wá ń fẹ́ ni bàbá yẹn wá ní ojúlówó ṣùṣàánú tí mo fi gbà á ẹ lọ wo fídíò ẹ lọ sọ́dọ̀ èjè bóyá àbíkẹ́jà bá ń ṣò bí màá morúkọ yín pé má bínú mẹ́wọ̀n kéèmí gbómi alátọ̀tọ̀ ni mí má fi mí rẹ́rìn torí mo àwọn yẹn máa ń bú mi náà pé àbíkẹ́jà bàjá máa ń ṣò ní máa ń pè go to èjè she just like ọlọ́run ẹ lọ sórí show yẹn má ti kárí mo ti mọ̀ ni má ti bá yín kọ́ tibẹ̀ yẹn díẹ̀ wá má show ẹ̀ fún yín so máa yé yín bẹ̀ yẹn pé nítorí pé Ṣẹ́gun sọ̀rọ̀ lánàá èmi náà sọ fún èmi náà challenge ó ń wò mí náà kò ṣe ní wò mí nígbà tí mi bá bàjá ní fún wọn challenge ó ń dá mi lóhùn padà pé wá ṣó possible kéèyàn kú sí títì kálàǹgbà má fídíò ẹ̀ fi ti ṣó mọ́kọ ó dà kémi mò ń fún ẹ́ńkìlù tó fi wá ṣe show tó fi ń gbé wọn padà wá tẹ́ bá máa sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ pé because general sita ifo wọ́n máa lọ bá wọn because ó ṣùtà rẹ lẹ́sẹ̀ lélẹ̀ 3 weeks àwọn general sita fúnra wọn náà gbé ṣe tẹ́sì ẹ ní láti mọ̀kọ́ tẹ́ ń ṣe lórí ọ̀rọ̀ ikú oníkú bàbá àbèjì mo rí pé ní ẹ̀ ń ṣe kínní wọ́n bọ́ àìtọ́ fi lè fi sílẹ̀ tọ́wọ́ ẹ̀ bá mọ́ wọ́n fi sílẹ̀ náà kí náà fẹ́ fi ṣe fún kí náà fẹ́ ṣe lára ẹ̀
tó bá jẹ́ pé tó bá jẹ́ pé nonchalant attitude ló fi ṣe so sí yé yín tó bá jẹ́ pé nonchalant attitude ẹ má pè lókété náà Princess Florence ọ̀rẹ́ mi ni kẹ́ má pè ẹ gbọ́ hello hello ma. Ọlọ́run ẹjọ́ bá wa béèrè lọ́wọ́ wọn ìbéèrè kan tẹkùtẹ bá wa béèrè ni pé ìwé tó fi admit ẹ hospital kọkọ post ẹ kárí rìsíìtì tó fi fún owó tó ti transfer owó sí 120 lóṣù kọkọ post ẹ kárí. wàhálà máa kú bá a post ẹ mo jẹ́rìí ẹ. ọjọ́ ẹ bá wa béèrè lọ apẹ́rẹ́ ìwé tó fi admit ẹ hospital ìwé tí mọ́ṣúárì fún wọn ìyẹn tí ẹ̀kọ́ ìwé tó fi admit ẹ fọ́sẹ̀ mẹ́ta déètì tó admit ẹ déètì tó kú ní hospital yẹn kọjọ kọpọsí èmi máa rán yẹn lọ sí hospital yẹn lọ́la ẹ gbà bẹ́ẹ̀ mo wọ̀n yàn bẹ́ẹ̀. sọ́dà tá a lè mọ̀ folúṣọ́ sàlẹ̀ àdúgbò èmi máa rán yẹn lọ́bẹ̀ pé kọ́ lọ bá mi béèrè ṣé bí mo ti gbórúkọ ẹ̀. náà. mo mọ nọ́ọ̀sì kan bẹ̀ máa rán yẹn lọ́bẹ̀ kọ́ lọ béèrè èmi ò láìkí lọ́tọ̀ pa ó bí mi inú ni bí pé kí n kọ rí wọn kí ṣáàgùn wọn ní nǹkan lórí àkódà. èmi ò láìkí kí ni wọn kọ pa ẹ ṣe nǹkan tí ò dáa bẹ̀bẹ̀ pé nǹkan yìí mo ṣe kò dáa ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ jọ mi ẹ̀dẹ̀ ń parọ́ ẹ̀pẹ́ yíyan síbi ẹ fẹ́ yíyan lórí ni. wọ́n ní àti dókítà tó ní. àwọn tó kọ̀ máa tẹ̀lé wọn máa parọ́ ra ni kó sò tọrọ jàre. mo ti gbìyànjú kó sì ó nílẹ̀ ti sú máa ẹ̀mí lọ́la máa ní bá mi lo sẹ́rù àti nọ́ọ̀sì ọ̀gá níbẹ̀ bá mi lọ bèrè kọ́ wọnú fáìlì wọn kọ́kọ́ pọ̀sì ẹ̀ fáwọn akáwà rí ọ̀tọ̀. ẹ ṣe. ok ṣe mà ìgò bá wù. kọ́là ní kí bá ní wọn máa fọwọ́ nígò lórí èwo ló gún ìgò adé bá sọ òkété alẹ́ kọ̀ọ̀rẹ́ mi ìkù àbí èyí ọ̀tún ẹjọ́ náà Princess Florence ẹjọ́ ẹgbọ́ ìyá mi ẹ má kó kété ẹjọ́ tó yọ lọ́hùn ẹjọ́ mo fọlọ́hùn bẹ̀ ẹjọ́ ẹ má kó òkété ẹjọ́ mo fọlọ́hùn bẹ̀ ẹjọ́ ẹni tẹ́ bá ti kó òkété ẹni pé mò ń dìde tọ̀ wọn kan bọ̀ ẹ ń gbé capital letter wọlé ẹjọ́ lórí Ọlọ́run tá bá fẹ́ wá ìdájọ́ pé a fẹ́ sọ̀rọ̀ awakọ̀ jẹ́ kọ́mẹ́dì ńlọ ni ńlọ làwọn afẹ́ ṣe báyìí tó ṣe é mọ kọ́mẹ́dì ńlọ látà bá wọn jà tó ti ẹjọ́ ṣùgbọ́n tẹ́ bá kọ òkété ó má dàbí pé à ń bàjà ó má dàbí pé à fọ́ síbì kan ni kò dé ó ti yé yín báyìí òkè ẹ máa lọ tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ lè orúkọ òkété yẹn ò lè sí lẹ́nu yẹn máa lọ wàhálà yín pọ̀ mi mọ bí wàhálà wọn máa ń pọ̀ Princess wàhálà wọn pọ̀ joke apart àmọ́ ya fẹ́ some like the colour same èyí náà ti fẹ́ pọ̀ ẹ ti fẹ́ fọwọ́ nígò lórí àpọ́nlé ni yèyé òkété ìsìnwá òkè ó yẹ pé ní ẹ pé orúkọ ẹ pé ń dọ́kà sí Amọ̀rí my friend ó yẹ pé lọ́ọ̀rẹ́ Amọ̀rí ọ̀rẹ́ mi ni gbogbo ìjẹ fẹ́ fọwọ́ lórí báyìí kí ló dé tó fi jẹ́ pé tí èyí bá fọwọ́ lórí tẹ́lẹ̀ yìí fọwọ́ lórí iṣẹ́ fẹ́ pa wọ́n bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan wà tó máa ń bíyàn nínú ó ti dàbí kiri kí n fọ nígò lórí ẹ má lọ pé lókété mọ́nà kò dá ọlọ́run ẹ má ní kàtẹ́bà ti yọ yẹrí lẹ́yìn máa dé kọ̀ọ̀kan sọ̀rọ̀ báyìí dálà ìtumọ̀ adé bẹ̀rẹ̀ nípa kí ló fa ìgò kí ló lè tó yẹ ṣé òótọ́ ni kí ló lè débi kí ló dé ẹ̀jẹ̀bù rẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀ ẹran ogun dey try again gbogbo àwọn tí wọ́n gbé wà ló mọ̀ wọ́n ṣe Princess ìyá mi wàláì àwọn kan wà dé pé wọ́n máa ń bínú para ni inú máa ń bí àwọn kan ni tíkẹ́ẹ̀tì pé ìwọ ló ṣe ṣó ìwọ nínú ń bí àwọn ló ṣe ṣó inú dẹ̀ ń bí. Amor, it's not funny. Na lie we dey talk about. Ẹ ká lọ o, but comedy ni àwọn original.
wọ́n kálá ọlọ́run wọ́n kálá bàjẹ́ wọ́n ní báyìí ó dàbí kí n bó nígò lórí wọ́n fẹ́ bó káàdì lórí olóyè tuntun wọ́n fẹ́ jẹ́ kó ṣe oyè táyé ṣe wo ta ló kí sàmọ́rí lánàá ológìní ọmọ orídìí tí the verse now is so annoying. I feel like just looking them off for life before hearing them out. He's always put onto yogi. Adimosi ìpele comedy. Allah Adimosi ìpele comedy báyìí. Allah. Jerry, boy para tó. Wọ́n ló dàbí pé kiri kan bá ń bógò lórí ẹ̀ máa gbọ́. Ẹ bógò lórí ẹ̀ ní ẹlẹ́ni. Ẹ fẹ́ ṣe ìdájọ́ ọwọ́ fọ́mọ ọlọ́mọ. Ẹran Ògún ni mo máa mú. Ẹ fi sílẹ̀ kí ló dé? Una no even dey feel Ọlọ́run. Ṣé ṣìbìṣì wọ́n ti ẹ̀ bẹ̀rù rárá. Ó dàbí káwọn rí káwọn bógò lórí ọmọ lọ́mọ. Bí ó ṣe bí wọn lọ ṣe sọ̀rọ̀. Bí ó ṣe bí wọn sí lọ ṣe sọ̀rọ̀ pé ó dàbí káwọn múgò káwọn bó lórí ọmọ lọ́mọ. Wọn fẹ́ jẹ́ kó jẹ èyí táyé ṣe sísẹ náà máa fẹ́ wá fi àníkọ́là yẹn. Ọlá máa fi àníkọ́lá yẹ. Wọ́n bẹ jẹ́ kó jẹ èyí táyé ṣe. Ṣí bá pààyàn gádàgádà wò. Ó yẹ dáríjì. Wọ́n bẹ jẹ́ kó jẹ ní táwọn bá mú kó wọ́n bọ́ lórí ọmọ lọ́mọ. Wọ́n sọ pé méjì kan tó sọ. Kọ́wọ́n bógò lórí. Mo ti rẹ́rìn ṣubú lórí bẹ́ẹ̀dì olówó èmi gan. Wọ́n sọ pé méjì wọ́n ti rò pé kọ́wọ́n rò pé bọ́n bá gbógò mọ́ ṣí Mrs. Aya Adéyínká lọ́ fẹ́ gbógò lórí ẹ̀ ẹ̀dẹ̀ sọ bẹ́ẹ̀ pé bí pé kẹrí ẹ̀dẹ̀ pààrà sọ kẹ gbógò lórí ọmọ ọlọ́mọ kí ló dé kí ló ṣe fún yín tó yẹn bó náà ṣe wà yẹn a ti bú sí ẹ̀rí ibùkọ́ a lọ yọrí ẹ̀ wò pé àbọ̀n ti bó ni bó ṣe wà yẹn ṣé àwọn kan síkírọ́rìtì mẹ́ta ló ń gbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yóò ti bẹ̀rẹ̀ sí gba 5 torí ó sì mọ̀ pé òun ò sèfù wọn báyìí ó sèfù o torí onígò lórí báyìí she deserve for temp ṣe sí rí ó sèfù o níbo olùkojú bó ṣe wà ẹ mọ̀ kí síkírọ́rìtì mẹ́ta látàlẹ́ yìí ó ti ọ́dà bó ṣe wà yẹn ó ti ọ́dà fún 3 ta ló máa fà mí dìde. Kọ́lá para ní pé ó dàbí kiri kí n bógò lórí ẹgbẹ́ bógò lórí ọmọ lọ́mọ. Ìmúlẹ̀ ní fẹ́ pàdé Amẹ́ríkà lẹ́wà. Èkó ló wà. Ẹ fẹ́ rọ́gò sí ni. Ẹ fẹ́ rọ́gò sí ni. Ẹ fẹ́ rọ́gò sí. Ẹ para tó yẹ. Mi wá mọ̀ pé burú tó yìí kí ló dé àwọn ọlọ́kọ̀ wà lóòótọ́ tí yóò bá ń pa tẹ́mọ̀ pé nìyẹn ń pààrọ̀ inú àdè máa ń rùn yín ẹni bus stop open bus stop every month lẹ máa tó jẹ fún ẹ máa ń gbóúnjẹ fún pẹ̀lú 120,000 Amọ̀ríláyọ̀ Amọ̀rílákọ̀ọ́bẹ̀ ta ló pa ìyá ìbejì ní ajá ilẹ̀ ológìní ló pa ìyá ìbejì